Ǹjẹ́ mo kí gbogbo ilé káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa wò yín mí bóyá láàárọ̀ lẹ́yìn wà bóyá ọ̀sán ni bóyá alẹ́ ni mo kí yín pé a kú dédé àsìkò yìí abúkú bójú ọjọ́ ṣe rí àní kú bẹ́ẹ̀ alẹ́ ń sọ mo olókùú bẹ́ẹ̀ ni àní símọ́ ya ẹ̀ àwa ti sọ tẹ́lẹ̀ láti day one pé bí ìlú bá dá sí méjì ta dè sáwọn máa dé ẹmọ làwa ó ṣe Ìgbòho làwa mọ̀ gbogbo àwọn yòókù àmọ́ èèyàn kankan lẹ́yìn Sunday. Àwọn àgbà bọ̀ wọ́n lẹ́rú kan ní mú ní bú igba ẹrú ẹ̀yin mídíà bí kí ni à ń pera wa náà media presenter Yorùbá world media presenters kí ló ṣẹlẹ̀ ẹ gbọ́ kí ló dé tanánà ta lára ń ta níjọ́ wo la fẹ́ declare Yorùbá nation ta la fẹ́ declare ọjọ́ wo gangan ló fẹ́ bọ́ sí bá a bá fọgọ́rùn ọdún pilẹ̀ wèrè àmọ́gọ́rùn ọdún a fi pilẹ̀ wèrè ìgbà wo láàjájà ìgbà kan kò ní selection nípínlẹ̀ Ọ̀ṣun election wáyé o kò ní selection nípínlẹ̀ Èkìtì wọ́n mà dìbò ẹ jẹ́ á mọ èyí tá a bá fẹ́ ṣe lójú ọjọ́ ẹ yé kó ẹ̀mí àwọn ìyá àtàwọn bàbá wa sókè lórí nǹkan tí ò fẹ́ẹ́ nítumọ̀ ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀ à ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tí èmi ìwọ àti gbogbo àwọn olólùfẹ́ orílẹ̀-èdè Yorùbá tí wọ́n ń polongo tí wọ́n ń palanti abẹ Olódùmarè dákun gbà fún wa orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa Yorùbá nation. Mo kí ẹ̀yin àlè ulamahu warasatul anbiya ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ wípé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi nílànà kìrìsìtẹ́nì mo kí yín bí àlàáfíà Ọlọ́run kó máa wà lórí yín àti gbogbo ìdílé yín pátápátá. Bákan náà mo kí àwọn ìyá mi àwọn bàbá mi nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn tá a bá láyé táwọn aláìmọ̀ kan ń pè lẹ́sìn kẹta ẹ̀sìn àkọ́kọ́ wípé abọ́rúbọyè bọ́ńṣẹ́ ewé a máa jẹ́ egbò a máa jẹ́ ẹ ní ṣe wéjá ẹ ní ṣe gbòwà àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́ ìbà yín ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ pọnmọ tọmọ èyí fi jábọ́ ẹ̀yin tẹ́ ẹ pọnmọ tọmọ èyí fi rẹ̀ dànù adó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ ń fi kan ṣoré kiri èyí tẹ́ wá fi ń ṣoré kiri ẹ fi ṣe ìran Yorùbá ẹ fi ṣe wá lóore owó ẹ fi ṣe wá lóore ọlá ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọ̀rọ̀ torí pé kíni ẹ̀yin làgbà gbanigbani ìbà orí tó kún tí ò níná ìbà ọjà tó kún tí ò lérò ìbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn mojúbà yín o kí bá ò ṣe o mo wá kí ẹ̀yin bàbá mi ẹ̀yin ládéládé ẹ̀yin lóyèlóyè mo fi bàbá mi Ọọ̀ni òrìṣà àrólé oòdùà jìgbìnìbí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jalẹ̀ mo fi kí gbogbo ládéládé mo fi kí gbogbo lóyèlóyè tẹ́ dórí bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Mahmood Ọlámilékan Balógun bàbá kólódùmarè kó jọjọ́ dalẹ̀ mo kí gbogbo ọba aládé pátápátá wípé ẹ káàárọ̀ o níbikíbi tẹ́ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi mo kí bàbá mi Professor Banji Akintoye alànà fún gbogbo ìran Yorùbá bàbá àjíǹde ara máa jẹ́ àjíǹde ara yóò máa ṣe kíni yóò máa jẹ́ mo dẹ̀ kí bàbá mi Professor Adéníran igbákejì bàbá mo kí yín o ẹ kú akitiyan ẹ kú ìgbìyànjú kíran Yorùbá kó lè bọ́ lóko ẹrú àmọ́ kíní kan dá lójú bọ́lọ́mbà lákú ọbẹ̀ o torí ọlọ́mọjọ́ jẹ́ pé ọlọ́mọjẹ́ ọjẹ́ pa àti dé ìkórìtà mẹ́ta tí dààmú onílé tí dààmú àlejò mo kádìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó kó olówó orí ọkọ Tóyọ̀sí ọkọ Adérọ́pò
bàbá Michael, bàbá Yomide, bàbá Richard, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Gbogbo wàhálà rẹ, gbogbo ìdààmú yín, gbogbo akitiyan yín lórí kí ìran Yorùbá kó lè bọ́ lóko ẹrú, Àdìsá ọmọ Adéyẹmọ, Olódùmarè òkùnkùn ní jẹ́ ọjà sásán. Ó sọ ọmọ olókùú bẹ́ẹ̀ ni, àní símọ́yà ẹ̀ lórí akitiyan kí ìran Yorùbá kó lè bọ́ lóko ẹrú. Ní ló so lóyè Sunday Igboho dẹni tí wọ́n wà gúnlẹ̀ kalẹ̀ sílùú Benin Republic. Ǹjọ́ wá dáa ká mọ̀ wàá ro ti bàbá ẹ̀, àbí ká mọ̀ ro tẹ̀mí tó ti bọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation, ká mọ̀ tó wá ro ti làálàá àwọn kan sàtán kó la Àbújá, àbáwọn míì tí nǹkan míì ṣẹlẹ̀ sí. Jagunjagun Aríbayọ̀ ọmọ kú lórí ọ̀rọ̀ Yorùbá nation, kòkòrò lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí náà ni. Akíkanjú ọmọ ọkùnrin Dáúdù ilé, òpó gbòǹgbò tó dí gbogbo òdílé mú. Àdìsá Ọlámilékan Saheed Ọládàps Motors, gbogbo ayé mọ̀ sí Àdògán, wọ́n mọ̀ pàdánù ẹ̀mí rẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí náà ni. Ṣé ẹ wá fẹ́ jẹ́ ká gbọ́n, ẹ wá fẹ́ jẹ́ ká fura? Ẹ̀yin Yorùbá World Media presenters, àwọn wo ni wọ́n fẹ́ wọ́n ti kó sí wa láàrin, tí wọ́n fẹ́ ká ṣe nǹkan bó ti tọ́ àti bó ti yẹ? Ẹ má gbàgbé, bílù bá dá sí méjì, kódà kí ìlú ọ dá sí mẹ́rin, kó dá sí márùn, kó dá sí mẹ́fà, Àdìsá ọmọ Adéyẹmọ lèmi ó ṣe, torí ọ̀pọ̀ leaders yìí là mọ̀. Olóyè Ìgbòho ló jẹ́ àwa ọmọ tí ń jẹ́ Yorùbá nation. Bọ́bá wa ti á di wípé àwọn ẹrẹ̀ tí ọ̀fẹ́ nítumọ̀, àwọn ọ̀rọ̀ kọ̀bákùngbé yóò máa fẹ́ kọlu bàbá yìí, á kọ́ àdàbà tí a ti sì ń pègèdè bí ẹni pé yẹlé ọ̀gbẹ́ yẹlé gbọ́ títiri ló ń tiri. Bàbá mi Dr. Sikiru Ayinde Barrister, ó ní àdàbà ń pègèdè bí pé yẹlé ò gbọ́ ẹyẹlé kúkú gbọ́ o. Títiri ló ń tiri, kì í ṣe pé kò lè jà, orúkọ ló ń sá fún. Nítorí pé bíbí ìré o, ìyẹn ò ṣe é fowó rà ló ṣe ń dákẹ́. Kì í ṣe wípé gbogbo táwọn èèyàn ń sọ pátápátá kì í ṣe pàgbọ́. Mo ṣètò kan, mo analyze ọ̀rọ̀ tí ìyá wa Onítìrí wí ń bẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn há mi páká, ó ti ń búyọ Onítìrí o, kí ló ń ṣe yín? Ẹ ṣe máa jókòó kẹ́ mọ́ gbàgbọ́ yí ọ̀rọ̀ kẹ́ tó máa padà sọ̀rọ̀ jáde. Ẹ má gbàgbé pé lórí struggle ìyàwó náà jẹ̀yà Lédíkè. Alhaji Raji Kazeem Àṣekúnlówó tí gbogbo èèyàn mọ̀ sí Emir, Ọlákúnlé Olúwapẹ̀lúmi, Jamiu Noah Ọládélé, Táíwò Ọpẹ́yẹmí, Adélabú Usman, Sunday Bámidélé tí gbogbo èèyàn mọ̀ sí Dúdú, àmọ̀ jẹ̀yà olóṣù méjì lóṣù méjì, olóṣù mẹ́rin lóṣù mẹ́rin, olóṣù méjì àtọ̀sẹ̀ méjì, ọmọ wánú wa. Sọ wá dá kẹ́ ẹ padà dà wá sí ìkóríta, kò yé wa mọ́. Iná máa declare Yorùbá nation. Ẹ kọ́kọ́ ní September ni, no, ẹ kọ́kọ́ ní August di September, àtúpadà ń gbọ́ pé October àtún ti ń gbọ́ wípé ó di January. Èéṣe alábọ̀rùn ó ti ń dẹ̀wù, ẹ sì ro ìwàhálà wa, ẹ sì wo ìdààmú wa, ẹ sì wo tìyà tá a ti jẹ. Kí ló dé?
ẹja wo ní bẹ nínú ibú tí ń dabúrú? ẹja wo ló wà nínú ibú tí ń dabúrú? bàbá rẹ̀ ẹja tí ń dabúrú, ẹja yọrú ẹja bẹ́ẹ̀ ká wá ká fi pátá. ẹ ṣàánú àwa tá ń bẹ ń lé, a ní físà, a ní nǹkan kan. The only visa tá a gbà náà ni pé alẹ́ físà ẹ̀wọ̀n l'Àbújá. bí èèyàn bá rìn ìlú èbó, wọ́n á ní òtútù bẹ̀ pọ̀, èèyàn wàá bẹ̀rẹ̀ sí ní pupa. àwa gbéra wọ́n gbé a ó dẹ̀wọ̀n nílùú Àbújá, ajáde ọ̀pọ̀ wa wá pupa sí i. ẹ wàá wo tìyẹn, ní tí bí yẹn ó bi gbogbo ẹ̀yin tẹ́ ń dalẹ̀ ìran Yorùbá o. Adogan ó sacrifice life ẹ̀. Dáúdù lé òpó tó dilé mú owó lórí ọ̀rọ̀ Yorùbá nation. ẹ tiẹ̀ jẹ́ ń béèrè, bẹ́ẹ̀ bá wá ní ẹ dá gbogbo ẹ̀rú níbi tá a bá dé yìí, pẹ̀lú gbogbo àwọn tó ti jẹ ìyà àti ẹ̀mí tó ti bọ́, kí lẹ́rò, ojú wo lẹ́rò pa á fi wo ẹ̀yin àgbààgbà Yorùbá nation? tàbí ẹ̀ ní mú àmọ̀ràn January wá ná, September 28 tí í ṣe ọ̀túnla ní campaign president pẹ̀lú National Assembly ni ó bẹ̀rẹ̀. àwọn olóṣèlú ń ṣe ètò tiwọn, àwa wá ń ṣe tiwa bọ́yọ̀. ẹ̀ ń ṣèṣe pé a ní direction, a ní structure, a gbé mindset tí wá gan. èrò pé bóyá à ń ro gbogbo ń tá a fẹ́ ṣe dáadáa. a kàn wá ń ṣèṣe pé bí ìgbà tá a kàn jí lọ́jọ́ kan náà lára bí ẹjẹ́ á kúrò lórílẹ̀‐èdè yìí. ẹ̀yin tọ́rọ̀ kàn, èmi wá láti dárúkọ èèyàn. Lady K jáde lánàá, ó sọ̀rọ̀. arábìnrin yìí dẹ̀ ń sun ẹkún torí pé ẹrú kan ní mú ní bú igba ẹrú. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin mídíà, ìpàdé ìjẹta àbí ṣéjẹrin ni, ó tàbùkù ìran Yorùbá, ó jẹ́ ká máa fi ẹnu àbùkù kan gbogbo wa. ìgbà tá àti ìṣòṣà ṣóṣà, olóyè Sunday Igboho ló gbé Yorùbá nation lárugẹ. abẹ́ ẹ̀ mọ̀ ni, ẹ bà wá léèrè á sọ. ẹnu ọmọ ọ̀kan gba ìyá pàdé mọ́ ni. tàbá ní aka irú inú ẹrú ọ bàjẹ́. tàbá ní ká ṣe analysis láti ìbẹ̀rẹ̀ dé òpin, ẹlòmí ọmọ pé you are nowhere to be found. àmọ́ ẹni da ẹrú pọ̀ mọ́mọ́kẹ́. ìyá tó bí ṣòkòtò náà ló bí bùbá, ẹ má jẹ́ àyà. bí ìgbà tó jẹ́ wípé ẹ̀ ń tan Yorùbá lè mí rí gbogbo ìrìn àjò yìí pẹ̀lú gbogbo tó fẹ́ máa ṣẹlẹ̀ yìí. wọ́n bẹ̀rẹ̀ rally campaign ti gómìnà l'October 11. wọ́n bẹ̀rẹ̀ ti president ní September 28 ọ̀túnla. ẹ sì wá sí jókòó bẹ́ẹ̀ ni tó ní January. bó bá tiẹ̀ wáyé, kọ̀mọ̀ yẹ kẹ́ ẹ jẹ́ kàn ran Yorùbá ó gbọ́. bírú ẹ̀ bá ṣe, kò yẹ kẹ́ ẹ ṣe kí ni, ó yẹ kẹ́ ẹ fi ṣe iṣó inú ẹ̀ kú àmúmọ́ra ni. ọ̀pọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè pẹ̀lú omi lójú wípé
ẹ sọ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣeré o ẹ sọ pé kò wá dáàrin méjì ọ̀nà ẹ dà wá so god bẹ́ẹ̀ làwọn kan sọ pé tá bá dìbò tán látò declare Yorùbá nation níbo wọ́n ti ń ṣerú ẹ̀ ìyàwó Onítìrí ìtẹ́ sọ fún wa ni wípé a ti wà ní gẹ́ngẹ́tò bàbá wa Professor Banji Akíntóyè ìtẹ́ sọ fún wa ni wípé a ti wà ní 90% declaration ẹ dákun ẹ̀yin bàbá yìí kí ló ṣẹlẹ̀ voice note làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sẹ́ǹdì sí mi lọ́kọ̀ọ̀kan òjì màá fẹ́ play rẹ̀ bẹ́ẹ̀ ni. mo kí ẹ̀yin ti diaspora mo kí màmá Onítìrí mo kí bàbá wa Banji Akíntóyè. ǹjẹ́ àti ṣetán àti play ẹ jẹ́ máa sọ̀rọ̀ mi lọ. ṣé wàá ń tàn wá ni ẹ sọ fún mi ṣé ń tàn wá ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ń pè mí àwọn èèyàn ń sun ẹkún wọ́n ń bomi lójú wípé èé ṣe omi alẹ́ kí ní ń ṣẹlẹ̀ mo ní ń bo ńgbà tí gbogbo mọ̀ nǹkan kan from one rally to the other àwa ń jà bí ẹrú àwa ń jà fíkafíka ẹ̀yin ká jókòó bì kan ẹ̀ ń bá struggle yìí jẹ́. àmọ́ tá a bá sọ̀rọ̀ ẹni amóríwá ká fọrùn lẹ̀ ẹ rí àwa kan gẹ́gẹ́ bí aláìda ẹ ti gbàgbé wípé àwa jìyà ìyà tá a jẹ mélòó lọ jẹ. bàbá òpó rọrùn máa bọ̀ jẹ́ wọ́n gbé ẹ lọ sí DSS custody. ọ̀pọ̀ ìyá ni ẹlẹ́díkè kò ní dá afẹ́ni bá bú lédíkè. bí èèyàn bá bú lédíkè tó bá sọ̀rọ̀ lédíkè àbí nínú àwa méjìlá tá a la Àbújá tó bá sọ̀rọ̀ wọn láìda burú ọ̀bà ń tàn. kí ni Dáúdà yín ti dà fún àwọn méjèèjìlá mọ̀lẹ́bí àwọn tó kú kí ni Dáúdà yín ti dà fún wọn. delegate wo ní Yorùbá nation ti yàn kọ́lọ́ rèé kí wọ́n nílé Àdògán delegate wo lẹ yàn bàbá Professor Banji Akíntóyè ẹ̀yin àgbààgbà ẹlẹ́sẹ̀kítìfù ńlẹ̀ Yorùbá yàtọ̀ sáwọn ìlànà ìlú èbó àwọn wo lẹ ti gbé dìde pé ẹ lọ lé Àdògán ẹ lọ rèé kí ìyá tó bẹ́ Àdògán lọ́mọ ẹ wo welfare ọmọ Àdògán ẹ wo welfare ìyàwó ẹ. a dẹ̀ ń sọ fún yín ọ̀tẹ̀ àbòsí tẹ̀m̀bẹ̀lẹ̀kún ẹ jẹ́ á tètè yọ kúrò nínú ìrìn àjò yìí kó má bàa wá di nǹkan tó jẹ́ wípé ọwọ́ ò ní padà ká mọ́. kó má bàa wá di pé ìta sáfó lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ń gbé ti Yorùbá nation worst jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin ìyá mi bàbá mi tẹ́ ẹ̀ jẹ́ adarí ẹ pàrónú yín àti ọ̀dọ̀fin ẹ ṣàṣepọ̀ ẹ ṣàsọyán níbo là ń lọ ẹ ti fẹ́ máa dorí wa rú. Yorùbá World Media Presenters program ìjẹta ó kù díẹ̀ káàtó January bó fún declaration kí lẹ mọ̀ tó lè ṣẹlẹ̀ kó tó di January. èmi rò wípé media ló yẹ kó ní access sí information jù ara tá à ń sọ nìyẹn. There is no coordinating body kò sí body tí ń control gbogbo nǹkan. Yorùbá nation a kàn ń ṣe gbogbo ẹ̀ bọ́yọ̀ ni torí pé ká ní body ń control ẹ̀ ni
information tí ọ̀dà òní máa jáde. mo fi lè challenge bàbá Professor Banji Akintoye. ẹ sọ fún àwọn Yorùbá structure wo ló wà lẹ̀? structure wo ló wà lẹ̀? ìyá wa Onítìrí ní structure ti wà lẹ̀. I want the structures to be named. Irú wa, ògìrì wá, oníkálukú kàn ń ṣe tiẹ̀ bó ṣe wù ni. ẹ fẹ́ fìyà jọmọdé ẹ mọ gbé. ara pé kò sí structure iná ni wípé àwọn 12 tí ẹ kórè lọ Àbújá, àwọn 2 tó kú family wọn has been neglected. èèyàn kan pé ìyàwó Àdògán ní abandoned widow. mo kàdà jókòó mo lóòótọ́ ọ̀rọ̀ ni. She's an abandoned widow. torí bẹ́ẹ̀ ṣe gbé ni. You people have abandoned that woman. tí ìbá sọ pé lọ pé àwọn kan bí ìyá Janet Fáṣákí, Reverend Samuel, àtàwọn kọ̀ọ̀kan, àwọn náà ṣe kíni? àwọn náà jẹ́ kí tóbìnrin yóò gbé jù. tán gbìyànjú ajé lórí ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Yorùbá Nation Trust Fund wọ́n gbìyànjú nígbà díẹ̀ sẹ́yìn. wọ́n ṣe wọ̀n tán lè ṣe. ìbéèrè mi ni níbo la ń lọ? Give us direction. ẹ má darí wa bí ìgbà tẹ́ ń darí ẹranko nínú igbó. The information of yesterday should be different from the information of today. ẹ jẹ́ a máa rí information tuntun ní information ayọ̀, kì í ṣe information tí wọ́n máa dà wá padà sẹ́yìn. ẹ mọ iye èèyàn tó ń gbomi lójú lórí program Lady K. látàrí nǹkan tán ló bọ́ta lẹ́nu Yorùbá World Media. Hello. ẹ káàárọ̀ ọjọ́ mo wà lórí program. látàrí nǹkan tó jáde wípé èéṣe ẹ tún ṣe léwo sòsòsò kẹ ní January látó declare Yorùbá Nation. àwọn èèyàn wá rí i pé àmọ́ tá à ń ṣe sáàdẹ̀ mọ́ tá à ń ṣe ni. àmọ́ tá à ń ṣe. ẹ wá sọ fún mi pẹ̀lú irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ a ti da omi tútù sókàn àyà ọ̀pọ̀ àwọn èèyàn. inú oníkálukú ti ń dùn, oníkálukú ti ń ṣe fẹ́. ẹ bá mú fúláàgì àti áfúláàgì lọ bí ilẹ̀ bí ẹni wípé any moment from now alarm ó blow. ẹjọ́ nítorí Ọlọ́run alarm ta ni yóò blow? ó ti yá tó wá di January. ẹ sọ fún mi. ẹ fẹ́ kàn kún àdánwò fún wa ni? ẹ fẹ́ kàn kún ìyà fún wa ni? kí ni tó ṣẹlẹ̀ gan-an? kí ni tó dé? ibo là ń borí rè? ibo là ń bá orí rè? ẹ dá lóhùn o. ibo là ń bẹ́sẹ̀ wá rè? ibo là ń lọ? ẹ̀yin ọmọ Yorùbá
lóòótọ́ ẹrú kan ní múni bú igba ẹrú, ìgbẹ́ tẹ́ ẹ fi ń rẹ́ gbogbo mídíà lára yọ àwa kan kú ọmọ ẹ o. I've paid the dues. I've paid the utmost sacrifice. I lose my mother in this struggle. tẹ̀bádẹ́ ń fún gbogbo wọn lépè, ẹ má fẹ́ mi lépè. ẹjọ́ lédíkè náà sẹ́yìn àwọn tá a jọ lọ jẹ wa nìyẹn. tá ń jẹ engine oil, tá ń pè lóúnjẹ, tá ń pè lọ́bẹ̀. àbẹ́ ẹ ti gbàgbé. ẹ bá ti gbàgbé kí n rán yín létí pé lédíkè àjọ rèé jẹ̀yà ni. ẹ̀gbin kankan kò gbọ́dọ̀ kò sì lè ta lé lédíkè káwa náà máa wòran. bẹ́ẹ̀ lẹ́gbẹ́ kan ò lè ta mẹ́mi náà kó máa wòran. àtàwọn méjìlá tá a lọ sínú detention ẹ̀ torí wípé a ti jẹ lérewé, a ti mu lérewé, a ti jọ fi aṣọ kan náà bóra. ẹ jẹ́ n bi yín léèrè, ṣé wọ́n mú mi pé mo jalè ni? wọ́n mú mi pé mo réèpù ni? kìí ṣe lórí struggle Yorùbá nation ló mú wa fún. kí ló wá dé? tẹ́wàá jẹ gbogbo ìyá wa tá a jẹ yẹn kọjá sásán. tẹ́ ẹ̀ bá declare Yorùbá nation ní kíákíá, èmi ká wà náà tí wọ́n máa gbé yín ṣépè lójoojúmọ́. October 1st lẹ pè fún wa. kí ló tún wá ṣẹlẹ̀? orin kí la tún kọ fún wa? ẹ̀sọ́ lóye Sunday Igboho dẹni tí ò lè wálé. àti polówà nílùú onílùú. ẹ̀sàdìsá dẹni tó tókòrò dókòrò kòtó. bàbá oníbàbá ńbẹ́ńbí ọ wà. ẹ̀yin kan tó wá ń sọ kátàkátà ọ̀rọ̀ bó di January. ẹ bá sọ January ń gbòótọ́ ṣe pè ní tí ìfẹ́ ṣe pè ní o. mi tí ìfẹ́ ṣe kíni? mi tí ìfẹ́ ṣẹ́ ìpè torí ààyè wá dà tátù wa máa gẹrun fẹ́fàn. ẹ pàrónú yín, ẹ pọ̀dọ̀fín. ẹ ṣe declaration yìí ní kíákíá. you have just a week. gbogbo ẹ̀yin leader, you are having a week ultimatum. èmi o Adémọ́lá Mumiyale mo fún yín lọ́sẹ̀ kan. ọ̀sẹ̀ kan ẹ má bàtì àjẹ́. ẹ lọ jókòó bí kan. ẹ ro tàwa tá a wà lé. ẹ má ti bẹ̀rẹ̀ campaign ìsẹ̀mí ìwà òde mọ́. ọ̀sẹ̀ kan péré la fún yín. come back to the table, go back to the drawing board and tell us the next step. kí ló kàn? kí la fẹ́ ṣe? ẹ bá wa sọ̀rọ̀ January jákínni. ayé January ò ní dáa. láti October ẹ wá ń sún, ẹ wá ń sún, ẹ wá ń sún, ẹ wá sún dé October. láti June July October ní ìsìn àtúnṣe wá gbọ́ January ọdún tí ń bọ̀. rally campaign yóò bẹ̀rẹ̀ lọ́tọ̀ọ̀la fún president. ọ̀túnla ni yóò bẹ̀rẹ̀. kí lẹ wá ń sọ fún wa?
ẹ̀sọ́ tẹ̀ ń sọ fún wa ìtẹ́ ń sọ fún wa ni pé ká jẹ ìyà àjẹkúdórógbó ẹ ṣe wá níṣẹ́ ẹni tí ọ̀lẹ́ nìkan ẹ̀ ń jẹ́ á máa ríra wa gẹ́gẹ́ bí ọmọ òrukàn àmọ̀pọ̀ ọmọ òrukàn náà ni wá tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wá ń kàn án kun ẹ̀yin tá a wá fi ṣe bàbá tá a fi ṣe ìyá ẹ tó fẹ́ wá já wa kulẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ bá dẹ̀ wá ní pé olóyè Sunday Igboho gbìyànjú ìwọ náà wá tẹ́rí sí ń tọ́ tẹ́rí sí. wá ṣe kẹ́ni wá tẹ́rí sí nǹkan tó tẹ́rí sí. bóyá ó rọrùn July 1st ẹni wà ń bẹ̀ ló lè ròyìn ẹni ọ̀lọ́ èédè àwọn àdògán dà ẹ tẹ́ wá wo gbogbo yẹn ẹ wá ń bá wa sọ gọ́tà dọ̀tí ẹ bá wa sọ ọ̀rọ̀ tí ò wú etí gbọ́ ẹ bá wa sọ pálapàla ọ̀rọ̀ kí ló dé láì ṣe pé gbé àṣepè ṣé wọ́n gbé wa ṣépè ni ṣé àfiṣe ní fúnra Yorùbá tó bá ti lékún gẹ́gẹ́tò gẹ́gẹ́tò tí nǹkan ó jù náà tí ó jù ṣe báyìí kí wàhálà ó dé. oníkálukú wá ń ṣe ní kónkó jábélé kálukú ń ṣe tiẹ̀ ẹ wá ń dá igbó sí méjì dá igbó sí mẹ́ta lórí kíni fún kíni kí kíni má bàa ṣe. ìwọ tó o bá ń ṣiṣẹ́ tó ẹ pé olóṣèlú ló rán ẹ wá ní Yorùbá Nation padà lọ jíṣẹ́ fún wọn pé ò mọṣẹ́ jẹ́. gbogbo ẹ̀yin àgbààgbà náà tó ti ṣe pé ẹ̀ ń bá olóṣèlú ṣiṣẹ́ báwa ò mọ̀ yín ọlọ́mọ yín ẹ̀jẹ̀ àwọn tó kú kò ní jẹ́ ẹgbẹ́rù yín kalẹ̀ síbi ó dáa ẹ̀ ń bó olóṣèlú ṣe ẹ̀ sì ń tàn wá. ẹ máa wá sọ fáwa nọ́nọ́nọ́nọ́nọ́ ẹ má lọ bẹ́ o ibẹ̀ ń ṣe bí tẹ́lẹ̀ lọ o whereas ẹ̀yin dẹ̀rẹ̀ ẹ gbága síbẹ̀ ni ẹ gbàpò tí ibẹ̀ kí ló dé ẹ pè wọ́n láàárọ̀ ẹ pè wọ́n lọ́sàn-án ẹ pè wọ́n lálẹ́ tó bá dijọ́ kejì ẹ tó pretend gẹ́gẹ́ bí Yorùbá Nation. nítòótọ́ kò sẹ́ni tí ò lólóṣèlú nù mọ̀lẹ́bí ẹ̀ kò sí. if anybody cares to know everybody jeopardize ẹni láti fi ara sìn láti gba ìran wa là kúrò lóko ẹrú. haven't done this ṣé n tó ẹ kẹ́yìn bàbá wa máa ṣe fún wa lẹ́ wá ń ṣe ni. tèmi bá ronú tí ń ṣẹlẹ̀ ẹ́ tẹ́mi ń gbẹ lómi ìṣépè tí ò ní bọ́m̀bẹ̀ láéláé. njọ́ ká jí kọ́ bẹ̀ sí £1 lọ́wọ́ ẹni kìí ṣe torí nǹkan méjì torí Yorùbá Nation ni. àpariwo títí sólà ìfàtà là ń ṣe njọ́ lẹ́gbẹ́ wá rí. àwọn olóṣèlú yìí ló ń fún wa ń ṣẹ̀ náà àdẹ̀ lè lọ́ọ̀dọ́ wọn mọ́. Lady K nìyẹn ó wà bí ó wà sórí ó lè ṣiṣẹ́. Jamiu inú Àládélé ó wà bí ó wà só lè ṣiṣẹ́. Alhaji Emir só lè ṣiṣẹ́. Bàbá ń bàbá kó tó dé ìyàwó lọ kó tó dé gbogbo nítorí ń ṣe transport ọ̀pọ̀ ti bàjẹ́. ẹjọ́ kí n Dáúdà yín ti dà fún wọn. mọ̀lẹ́bí Àdògán ọmọ Àdògán ìyàwó Àdògán sẹ́yìn mọ̀ bá ṣe ń fìd. ìyàwó olówó tó dẹ́ntí ń tà rẹ̀ sí. èyí kan sì jókòó bí kan ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run. ẹ̀wọ̀n bá wa sọ gọ́tà dọ̀tí
ẹ̀ ń sọ yánmọ̀yánmọ̀ ọ̀rọ̀ àwa ní tí ìsọ̀rọ̀ ẹ̀ ti hàn wá pọ́nkán àní tí ìṣe gangan ẹ̀ máa lẹ́ ọ̀dàlẹ̀ lèèyàn kan táwa lọ̀dàlẹ̀ ẹ̀rọ dàlẹ̀ ẹ̀ mú àwọn tí ọ̀dàlẹ̀ lẹ́ ń pè lọ́dàlẹ̀ àwọn tí ọ̀dàlẹ̀ lẹ́ ń pè lọ́dàlẹ̀ àdéhùn tẹ́ ṣe fáwọn méjìlá kọ́ yìí mo rántí dáadáa níjọ́ tá a jáde nínú airport tá a jáde ní detention wọ́n láwọn àlànà níyàwó ní jẹ wọ́n ẹjọ́ kí ni ìgbésẹ̀ tẹ́ gbé wọ́n gbé ẹ̀yin lájọ gúrùpù organization nínú Yorùbá nation the so-called organizations ipa kílẹ̀ ti kó ìgbà tá a jáde oríṣiríṣi ọ̀rọ̀ ni ẹ má wọrí ìyàwó àdògán ò ní jẹ́ ìyà yóò lọ ìlú èbó sẹ́mọ̀ kó sì ti wá lọ àbí èlọ ni ọlọ́ọ̀nù èbó nù pàlàpolo tó wà àdògán wọ́n fẹ́ gba físà fún ọmọ ẹ̀ akitiyan ẹ̀ lọ bá kiri títí tán fi dé bá ń ṣe ìyá ò lè jọ̀yà ń ṣe bí bàbá ò lè dàbí bàbá tó bí ni lọ́mọ tí dígí ẹni bá ti lè fọ́ pàápàá jùlọ bí wúrà ẹni bá wọ mi wàhálà ni o ọ̀pọ̀ ẹ̀yin àgbààgbà yìí ẹlẹ́dàá àwọn ọmọ àdògó ò ní súre fún yín torí pé kí ni Aduga is getting close to 2 years now. Nobody is talking about how the corpse is going to be released to give him a befitting burial. Òkú Aduga ti ń lo oko ọdún méjì pẹ̀lú àfa àfàtáì kò sẹ́ni tí ń sọ̀rọ̀ bá a ṣe fẹ́ gba òkú láti fún wọn ní ètò ìsìnkú ní ọ̀nà tó tọ́ àtèyí tó yẹ. Wọ́n ń sọ̀daràn náà. Àwa adóde afẹ́ declare ẹ wá tó gbé declaration ẹ ló tó di January ẹ ṣọ́ra yín o bí bẹ́ẹ̀ kọ́ á bẹ̀rẹ̀ sí ní àtàkì ara wa gidi á sì ní kọ́ńtì ọ̀dà táwọn ju bọ́ǹbù ọ̀rọ̀ lura wa gidi àwọn tá à ń bẹ́ lé ọ̀rọ̀ yé wa gan ọ̀pọ̀ nǹkan la mọ̀ tá a dákẹ́ ẹ bá fọ́ sí wa láti sọ̀rọ̀ yóò le gan o pàápàá jùlọ àwa méjìlá ẹ̀ ṣé ń karúkọ àwa méjèèjìlá ẹ jẹ́ ń ka bíi mẹ́fà Alhaji Raji Kazeem àṣekúlówó emir Lady K èmi Jamiu Noah Ọládélé Ọ̀pẹ́yẹmí Táíwò Adélabú Usman Bámidélé Sunday Ashiru Aráoyè Tajudeen Pẹ̀lúmi Ọlákúnlé mo ti rántí mẹ́wàá lórí dáadáa mẹ́wàá ni mo kà ẹ́ kí ló dé ẹ tí ẹ wá wo ìjìyà wa ẹ wo ń tójú wa rí kẹ tó máa hùwà bẹ́ẹ̀ ń hù ṣebí aṣẹrúkú ni bá a tọrọ owó gbẹgẹ fún wa lówó ẹni àlọ wá ṣẹṣe mi ò dẹ̀ blame yín ẹran tó mérè jẹ ló jẹ́ kí gbẹ̀gìrì ó sàn mi ò blame yín náà ọ̀pọ̀ yín gan ẹ ti fojú ìṣẹ́lẹ̀ fi ń wò wá bí ẹni pé ò lè dá fáwa náà mọ́ ẹ má gbàgbé pé Yorùbá nation ló sọ ọ̀pọ̀ wa di ń tà dá yìí ayé wa ò balance mọ́
ṣebí lè di kí ọba wálé ṣé yóò kó sí ní tó kó sí ni. Bọ́lájí Ràdíkà àti Bàṣẹ́kúrò wẹ́mẹ́ ọba ṣe Yorùbá nation ṣé yóò kó sí ní tó kó sí ṣé yóò máa korú àdánwò tán kò ṣé wọ́n máa jẹrú ìyà tán jẹ. Bí Jamiu Noah Ládélé bí ò bá farajì fún Yorùbá nation sójú rí orí nítorí ni. Ṣé tẹ́mi ọba ṣe Yorùbá nation ṣé ń dojúkọ tí mo dojúkọ ṣé ń pàdánù ìyá mi. Bẹ́dùgán ọba ṣe Yorùbá nation ń bo ló ti fẹ́ rí kú e. Àfi tó bá tásìkò tó ti darúgbó kùjẹ́kùjẹ́ kò bá ṣe bàbá fún ọmọ rẹ̀ pẹ́ tí ẹ bá sọ̀rọ̀ Yorùbá nation. Tí ẹ bá sọ̀rọ̀ Yorùbá nation àfáà Fatai tó jẹ́gbọ̀n olóyè àṣẹ wá kí àbúrò ẹni tó wá dé tá gbèkúrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra. Yorùbá nation ni náà. Ẹ̀rẹ́ yìí ta jìyà nítorí yín ẹnu àbùkù lọ̀kọ́ yìí fi ń kàn wá. Ẹnu àbùkù lẹ fi ń kàn wá náà. Ẹ wo làálàá wa, ẹ wo ìyá wa, ẹ wo tàìsùn tàìwó nínú àhámọ́. Wọ́n mú wa fún nǹkan burúkú. Àlọ́ jẹ́ ìyà. Pàrẹ́ wọ́n mú lédi kéèkó pààyàn. Wọ́n mú pa ń jà fún ìran bàbá wa ni. Kí wá la rí? Àtọwá ń dúró de kẹ́ ẹ declare. Ó kú gẹ́gẹ́ tó ẹ wá bẹ̀rẹ̀ sí ní gbé oríṣiríṣi ìwà bọ́ta. Ọlọ́run ó bí yín. Ọlọ́run ọba tí bí ìyàn yóò bí yín. Adára jẹ́ gbogbo wa o. A sì ṣe kí ni? A sọ fọ́lọ́run, a jẹ́ ìfọ́lọ́run bá a ṣe da ẹran wa jẹ̀ sí. Ẹ kàn fẹ́ sọ wá di orele kò délé, oroko kò dóko, ẹ fẹ́ fi wá sáàrin méjì ọ̀nà. Ẹ sọ wá dẹni tí ò lè rìn kọ́ yẹn fanda mọ́. Bẹ́jẹ́ wa bá ń jẹ̀rẹ̀ sí ìdí fi tọ́kì sí. Àwa ń mu gàrí torí ìyá Yorùbá nation. Àwa ń jí láàárọ̀ à ń dẹni tí ò ní 1,000 naira lápò. Àwa ń tọrọ fine bara fúnyàwó Àdògán. À ń ṣe fine bara fúnyàwó àfáà Fatai. Kí ló dé? Ẹ sì rò ó wípé sọ yẹ kó rí bẹ́ẹ̀. Ìgbà tí àwọn akọni wa bá ṣubú lójú ìjà tá a tọ́jú mọ̀lẹ́bí wọn, ìwúrí wo lẹ̀ ń ṣe fún ẹ tó ń bọ̀ lẹ́yìn? Àrọwà kí la fẹ́ ṣe fẹ́ni ọkọ rẹ̀ kú. Gbogbo ẹ̀yin tẹ́ fi wá síbi tá a wà yìí, àrọ́mọdọ́mọ yín ò ní bọ́nú yà. Ẹ̀yin àgbààgbà bẹ́ẹ̀ bá máa ń tọ́ka mọ́ ẹ pàrónú yín apọ̀dọ̀fin ẹ̀yin àwọn ọ̀dọ́ tẹ́ bá mọ̀ pé wọ́n kápébù tí ẹ lè ṣíwájú ogun. Olóyè Sunday Igboho dúró ẹ̀yin capable hand tí olóyè ẹ jẹ́ á declare. Kí ló dé? Ẹ ro wàhálà wa, ẹ wo ìyà tá a jẹ. Ẹ̀yin kàn ń ṣe nǹkan bó ṣe wù yín. Ẹ ti gbàgbé àtúbọ̀tán. Ó wà Àdògán náà àgbàrá ẹ̀jẹ̀ ní July 1st. Ó wà bá Fatai ìtàn ti fìbọn já bàbá níkùn pẹ̀lú tẹ̀sùbá àtọ́ fi ń kírun.
tẹ̀sùn bá bàbá yìí sókè fẹ́ jẹ́ Àdògán gbìyànjú kẹ́lẹ́mí mọ́ gbà mẹ́lẹ́mí padà gbà ẹ̀rọ gbogbo eléyìí àtìgbà náà ọmọ tí yín ń gbádùn ọmọ tí yín ń fẹlá ọmọ tí yín ń ṣe nǹkan mèremère àwa yẹn la ní mọ̀lẹ́bí àbí tí gbogbo Yorùbá nation bá dábí 40 million fún ìyàwó Àdògán àti ìyàwó Àfà Àfàtà ìsókéré ni àbí só pọ̀ jù só pọ̀ jù ni kàkà kẹ́ gbájúmọ́ ní tó yẹ kẹ́ gbájúmọ́ ọ̀tọ̀ ní nǹkan tẹ́ gbájúmọ́ àtọwá dúró pé kẹ́ declare fún wa kínú wa ó dùn pé àjẹyà yìí lásán ẹ̀wá tó bẹ̀rẹ̀ sí ní wí kótó 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 I will come out for you in hard ways ẹni bá ní àtáàkì mi kò ní báyọ̀nù Ọlọ́run pàdé Ọlọ́run wọ́lá ìyà tí mo jẹ́nu àhámọ́ ẹni bá àtáàkì lè di kéyìí ń bò ń tọ́ ń jà àmọ́ tójú rí tẹnu ò lè sọ àmọ́ ń tá a gbọ́ tó di sóònú ẹ̀kú àmọ́mára July June ó di July ó di August ó di September ẹlẹ́ October ní ìṣe ẹ̀tí ẹ̀ wá sọ November ẹ̀ tó ń sọ̀rọ̀ January campaign olóṣèlú ó bẹ̀rẹ̀ lọ́tọ̀ọ̀la fún president tàn gómìnà yó bẹ̀rẹ̀ ní October 11 ẹjọ́ nítorí Ọlọ́run kí lẹ bí a ṣe ẹ sọ òótọ́ ọ̀rọ̀ fún gbogbo ọmọ Yorùbá ẹ má fi ọwọ́ bo irọ́ lójú fún wa mọ́ níbo la bọ́rọ̀ dé kí ni next step sàn láàrin ajé ní mú ní pẹkọrọ kúdákúdá là á fọ́jú kùnàkùnà láàrin ojú àfọ́ ọ̀fọ́tẹ́ ìdàní dálẹ̀ tí ó bá ṣẹlẹ̀ ní ẹjọ́ ṣẹlẹ̀ ẹ sòótọ́ ọ̀rọ̀ fún wa kí ni ṣẹlẹ̀ tẹ́ ẹ bá declare Yorùbá nation ní October 1st tẹ̀sán fún wa lọ́ọ́ ṣẹlẹ̀ á instigate àwọn èèyàn against yín lẹ́yìn leaders wa wípé ń tàn wá ní kò sí ní tẹ́ ẹ fi wá ṣe àwa ti jẹ̀yà we pay the price ẹ máa mọ̀ pé a jẹ̀yà yàtọ̀ mi jẹ́ tí lè di kéèjẹ tá méjìlá tí àwa méjìlá yẹn jẹ́ ẹ̀yin náà kálá Àbújá ẹ má bọ̀ underground ọlọ́sùn police station wá sun DSS custody ọlọ́pàá mú ẹ máa bọ̀ jẹ́ DSS ó gbé ẹ kọ́ lọ sùn bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn l'Àbújá ẹ lọ bí Nnamdi Kanu tójú ẹ̀ ń rí àjọ wà bì kan náà ni. ẹ declare fún wa tẹ bá ti mọ̀ pé ẹ ti gbowó lọ́wọ́ olóṣèlú ẹ ti bá ìrìn àjò Yorùbá nation ẹ ti dá gúnlẹ̀ ní ẹjẹ́ á mọ̀ ayé tàn wá mọ́ ẹ̀tàn tán fi tàn Nàìjíríà débi ayé Nàìjíríà bàjẹ́ dé náà lẹ́ tó ti ń tà wá náà láì sí ìdébì kankan. àti ṣe fúláàgì lọ́pọ̀ yanturu ṣebí a lọ dànù gbóni ẹ̀wá ẹ̀sẹ̀ ń bá wa sọ gọ́tà dọ̀tí ẹ̀yin mídíà tí ọba mọ̀rọ̀ sọ gbẹnu dákẹ́ o mo ká bàbá mi bí Ààrẹ Almaroof mo kí Ajé Akúnnàrà akitiyan yìí ò ní gbé bàbá mi ọmọ borí owó
mo kí yín. Casmus mo kí gbogbo yín pátá abẹ́jà ṣàtúnṣe. àwa jẹ̀yà ajẹ̀yà ajẹwé la ajẹ ewé yá ajẹ ìyà gbẹ̀ngbẹ̀ yín náà ìbá ń struggle fúnra wa nígbà tá a tó dé àbẹ́ ti gbé millions fún wa ní ẹ bá gbé fún wa ẹ sọ. à ń ṣe fine bara lórí ọ̀rọ̀ ìyàwó Àdògán. fine bara òun là ń ṣe lórí ọ̀rọ̀ ìyàwó Àdògán. kí ló wá dé? gbàwọ́lá ṣe gbogbo eléyìí dà. ìgbà wo ẹ declare fún wa. Declare Yoruba nation now before Nigeria election campaign starts. Before Nigeria election campaign starts, which is on the 28th of this month and on the 11th of October. Ẹ declare fún wa ní kíákíá. Ẹ jẹ́ ká mọ̀. Ẹ jẹ́ àmọ́dó tá a fẹ́ da ọ̀run lásì. Ẹ má tàn wá mọ́. Come on. Stop deceiving us. We are not ready for any deceit anymore. We are not ready for that. Kí ló dé? Ẹ ti tàn wá. Afásì ní sùúrù pé yóò da. Abádé bíi pé wọ́n máa ṣe o. Ẹlòmíì tí Ọ̀yọ́ sọ̀rọ̀ sí wa ń sọ̀rọ̀ sí wa. Kékeré kò wá tán bí. Kí lẹ mú bọ̀? Ọ̀pọ̀lọ́ tí ọ̀lẹ́yìn ó ń ṣẹ́gìrì sí alá torí Yorùbá nation. Ẹ̀yin ká wá jókòó bì kan. Ẹ sá ń bà nǹkan jẹ́. Ẹ ń fi ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún ẹ fi ń da nǹkan rú. Ẹ bẹ̀rù Ọlọ́run. Àwa jẹ̀yà ajẹwé yá. Hello. Wa okay. Àdúgbò fọlọ́run. Ẹ rí ni. Ẹ lọ yẹ̀ wò dáadáa. Ẹ yé tàn wá mọ́. Yorùbá nation now. Tàbí pé lóòótọ́ now dá ń pariwo. We have enough time. We have enough evidence. We have enough money. Ẹ fẹ́ sọ kí òṣòwò. Ẹ gbowó. Owó gba owó àwo. Owó kòkò bàbá àsásùn. Ẹ fún ọmọ Yorùbá lówó ẹ jẹ́ wọ́n ṣe flag kó pọ̀. Ẹ jẹ́ àyàbọ̀ta ẹ declare fún wa. Ẹ má tó tàn wá ayé January ò ní dá. Ẹ bá sọ December gá gbé yín ṣépè. Ọmọ Yorùbá wa bẹ̀rẹ̀ sí ní sun ẹkún níjẹta àtàná. Wípé èéṣe ẹ wá fẹ́ sọ àsọ̀rọ̀ àná di bá mi ìkójúmọ́ tó mọ́. Ẹ stop ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kò dáa. Ẹ má dalẹ̀ wa mọ́ kò dáa. Ẹ wá máa pa àwọn kan lọ́dàlẹ̀. Tàwa lọ́dàlẹ̀.
tá a bá ń sunkún àbá ríran ni. ẹ ti ń tàn wá jù, kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ rárá. ẹ declare Yorùbá nation fún wa. tó bá ṣe pé lóòótọ́ ẹ̀yin bàbá wa ẹ mọ̀ ń tẹ́ ń ṣe, kì í sì ṣe pé ẹ fẹ́ fìyà jẹ wá lásán, kì í sì ṣe pé ẹ fẹ́ tà wá, ẹ fìmọ̀ ṣọ̀kan. ṣé ẹ fẹ́ mo ṣe yẹ̀yẹ́ wa ni? ọ̀nà àti ṣe yẹ̀yẹ́ wa lẹ́ ń tọ̀ yìí. ọ̀nà àti ṣe yẹ̀yẹ́ wa lẹ́ ń tọ̀ yìí. after election lẹ́ declare, àwọn kan ń sọ bẹ́ẹ̀, èmi gbàgbọ́ pé irọ́ ni kò jẹ́ orí bẹ́ẹ̀, kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. after election kí ni ẹni á sign 5 million petition àti sign ẹ̀ ó ti pé. ọwọ́ ara ẹni ẹnu ẹni báyìí la fi kọ méje, ọwọ́ ara ẹni báyìí la fi tún ìwà ẹni ṣe. ẹ jẹ́ á fọwọ́ ara wa ká fi kọ ìtàn ìgbésí ayé ara wa. èmi olóyè a máa sọ pé àwọn fẹ́ kọ̀tàn tí ò ní tán láéláé. èmi náà sì máa sọ pé mo fẹ́ kọ ìtàn, mo fẹ́ join nínú ìtàn yẹn. mo ti kọ̀ tán àrọ́mọdọ́mọ mi ó mọ̀ pé mo lọ ẹ̀wọ̀n fún Yorùbá nation. àbí ṣé mo rẹ́ẹ̀pù ni? mi ò rẹ́ẹ̀pù náà, mi ń dẹ̀ jalè, mi ń dẹ̀ pààyàn. wọ́n mú mi lórí ìpariwo wípé ìyà ń jẹ̀ràn mi, ẹ fún wa lómìnira ni. Nelson Mandela suffer the same. ariwo tó lóyè Sunday Igboho pa tó sọ dẹni tí ń ṣàtìpó nù. wọ́n sì kọ́lé ní àkọ́kọ́, wọ́n àdẹ̀ lè jẹ́ ní ìgbẹ̀yìn. torí ń tà ń ṣe bá a bá gborílẹ̀-èdè wa tán, tí àwọn tá a bá kó ìjọba ò bá tó ṣe dáadáa, kó tó dìde fún àyípadà. That is how we will continue until things get done right. àdúrà mi ni pé kárí yanjú ní Yorùbá nation, kí àtúnṣe yìí kó dúró dáadáa nínú Yorùbá nation, so that there won't be cause for any other revolution in Yorùbá nation. ẹ declare o, lẹ́lẹ́ ni ó máa fẹ́, lẹ́lẹ́ ni yóò máa fẹ́, lẹ́lẹ́ ni yóò máa fẹ́, lẹ́lẹ́ ni yóò máa fẹ́, àsíá o Yorùbá nation. lẹ́lẹ́ ni yóò máa fẹ́, àsíá orílẹ̀-èdè Yorùbá. lẹ́lẹ́ ni yóò máa fẹ́, àsíá o Yorùbá nation. lẹ́lẹ́ ni yóò máa fẹ́, àsíá orílẹ̀-èdè Yorùbá. lẹ́lẹ́ ni yóò máa fẹ́. lẹ́tà tẹ́lẹ̀ kọ September 30 lẹ́ni yọ tẹnubodò, léyìí tó túmọ̀ sí pé lẹ́yìn September 30 a lè declare. why tẹ́ declare October 1st? ẹ jẹ́ a mọ̀ bí à ń lọ. ẹ declare, ẹ jẹ́ kálárìn ọjà gbá, ẹ jẹ́ kí nǹkan ó gbé nǹkan hàn. ẹ jẹ́ a mọ̀ bí à ń lọ gan-an. ẹ jẹ́ àmọ̀dó tá a fẹ́ da ọ̀run lásì. ẹ má jáwa ó jẹ̀yà ìgbé, káwọn àdògán àtàfáàfà táyì náà ó lè mọ rẹ́rìn bí tó wà, kínú wọn lè dùn. ẹ jẹ́ gba orílẹ̀-èdè yìí ni o. 09036371643. That is the number to call me. WhatsApp me. 09036371643. lẹ́ẹ̀kan sí 09036371643. Adémọ́lá
omi alẹ́ lèmi ń jẹ́ èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀pọ̀ Sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ìlú Òjó ìlú Àjàyí ilé Òbíkólé alágbàlá jáyàjáyà mi lọ́mọ gbọ́ sásámọ́sá ọmọ gbọ́ yàyà máyà ó dìgbà o ó dìgbà kan náà káríra láyọ̀ ká pàdé láyọ̀ ẹnu mi àgò inú ọbẹ̀ ẹlá mo ṣe ń relé kólódùmarè ọmọ sọ mi kí n má fapá gún kí n má fẹsẹ̀ gbò gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ wà ní diaspora ẹ dìde ẹ sọ̀rọ̀ sókè ẹ já declare Yorùbá nation ẹ jẹ́ iye já parọ́ fúnra wa ẹ já bára wa sòótọ́ ọ̀rọ̀ àsìkò ti tó it's time it is time now thank you God bless you Yorùbá nation now.